Mo Abudu jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti oníṣòwò. A mọ̀ ọ́ fún àwọn iṣẹ́ àrà ọ̀tọ̀ ní ilé-iṣẹ́ amúlùúdùn ti orílẹ̀-èdè Nàìjíríà àti fún ipa ìrànwọ́ rẹ̀ sí ìtàn ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ilé-iṣẹ́ Ebony Life TV, Mo Abudu ti kó ipa pàtàkì nínú ìyípadà amóhùnmáwòrán àti sinimá ní ilẹ̀ adúláwọ̀. Ó ti kópa nínú ṣíṣẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ dáradára, iṣẹ́ àtilẹ̀bá tí ó ṣe àfihàn àwọn ọrọ̀, àṣà àti ìṣe ilẹ̀ Áfíríkà. Àmọ́ èso tó o fẹ́ gbìn wọ́n jẹ́ òjẹ́ tí ó mẹ́gùn lọ́wọ́. No, peligro! Tenemos que asistirles. Carry him. Ọ̀bìkítà kí ọ̀pọ̀ kù sùn. Ìfọkànsìn rẹ̀ sí ìgbéga ẹ̀bùn àti ìtàn ní ilẹ̀ adúláwọ̀ ti fún un ní ọ̀pọ̀lọpọ̀ oríyìn àti ìdánimọ̀. Wọ́n ti pè é ní ọ̀kan lára àwọn obìnrin 25 tí ó dára jùlọ nínú amóhùnmáwòrán àgbáyé. My husband is the right person for the governorship of Kowa. It is our destiny to lead the state to greatness. We are willing to do anything. Láti ọwọ́ olùjábọ̀ ìròyìn ti Hollywood, àti pé ó ti gba àwọn àmì ẹ̀yẹ tí ó kọjá iṣẹ́ rẹ̀ ní ilé-iṣẹ́ amúlùúdùn. A tún mọ̀ ọ́ fún àwọn ìgbìyànjú àánú rẹ̀. Ó tún ní ilé-iṣẹ́ àti sinimá tí ó ń pè ní Ebony Life. Ó ti kópa nínú àwọn ìgbésẹ̀ tí ó ń ṣe àtìlẹ́yìn fún ètò ẹ̀kọ́, ìrànlọ́wọ́ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ ní orílẹ̀-èdè Nàìjíríà. For the longest time, we haven't taken responsibility for telling our own stories. Ó ti fi agbára ìtàn ilẹ̀ adúláwọ̀ hàn àgbáyé, ó sì ti kó ipa pàtàkì nínú àyípadà, ìwòye àti ìtàn nípa ilẹ̀ náà.